olórí burúkú ni ẹ́, ìwọ tó ń pè ní Àwíṣẹ́ Ògbóni, olórí burúkú játijàti òun ni ẹ́. Wọ́n ní ìwà ọmọ ní mọ́mọ́ ó ṣògùn òkígbẹ́. Azaman, 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 run, Azaman, run, Azaman, run, Azaman. Make a say my Aza. Azaman, 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 run, Azaman, run, Azaman, run, Azaman. Or imam, or even if you are Bali that you attend to people, if you want to open your third eyes, you want to be seen. What do you need to do? Look at this purple, unripe purple. You cut one like this. You not let it to touch ground though. You see like this one. Pause a while. Yes, when you have the banana or the purple, unripe purple, don't let it to touch ground like I told you. Look at where I put it now. Look for a egg like this. You can see the egg. What we now do with the egg is for third eyes. It's for you, pastor, Afa, imam, and other stores, or even spiritual workers. What we need to do? Open the egg like this. You see the way I open the face of the egg? You can see now. You now put in 16 pieces of alligator pepper. You see the alligator pepper here? You see the alligator pepper here? You count 16. 1. I've counted everything there already. So it should be 16. 081. You see everything there now? I've covered everything. You now use the same purple. The same purple. That is what you use to cook it. You not put it like this. You see? You not put inside purple like this. You can see it here now. Then you cover it. You see that everything covered? Totally covered. You now use that the same nail to hook it here. Just hook it. You see? Go and cook it inside fire. Within 30 minutes, it's done. 30 minutes is done. Remove it. When you remove it, put the egg in your mouth like that straight away. Don't peel the back cover. Don't come and be asking me silly question. Then you eat it. Finish everything, then you can take a shot of gin after finish eating it. My brother, you keep on. When somebody come, you tell him this is who you are. Yes, that's what they call third eyes. Inside eyes, eyes inside eyes. It shall be well with you. Ó dẹ̀ lójú ọmọ Ondo state. Èmi ò lè máa sọ̀rọ̀ sáwọn ọmọ state mi kì í má lè sọ̀rọ̀ sí tèmi. Ó lójú ọmọ Ondo state. Ìjọ́ wo lórí ìwà játijàti lọ́wọ́ ọmọ Ondo state rí? Kó máa display oògùn lórí ayélujára. Ó rí pórí ẹ̀ ò pé Àwíṣẹ́ Ògbóni. Ó ṣe kírìjí ò pé ẹ. Jọ oògùn tó ń display ó ní if you want to have 3 eyes. Mi mọ̀ pé ìpọ̀nrípọ̀n gbá ẹ̀. Mi mọ̀ pé bàbá ńlá ẹ̀. Ojú 20 làwọn ní tiwọn. Mi ò mọ̀. Ìwọ tó ní téèyàn bá fẹ́ ní ojú mẹ́ta, jọ ojú mélòó ni ìwọ ní? Ṣé ìwọ ríran? Ó ríran ni Fúlàní wá ká yín mọ́lé ńjọ́sí. Ó ríran wípé Fúlàní máa wá. Ó ríran náà fọlọ́pàá ń wá ẹ káàkiri níjọ́sí. Ó ríran pé nǹkan tó ṣe ó máa lead sí yẹn. Ó rí àbó òrógùn yẹn ṣe ń gbà yẹn. Wèrè oníwèrè ara rẹ̀. Iṣẹ́ tó mú síta ṣe ẹyin adìẹ àgíríkì náà fi ń ṣe àbádìẹ òróró. Mo béèrè lọ́wọ́ ẹ ni o. Kó dá mi lóhùn. Ṣé ẹyin adìẹ àgíríkì ni wọ́n fi ń ṣe àbẹ́ ẹyin adìẹ òróró náà fi ń ṣe? Lójú tara iṣẹ́ tó mú síta iṣẹ́ yìí tó ń ṣiṣẹ́. Ṣó tálì nìkan tó mú jáde? Dá mi lóhùn. Ó mà ṣe lára nǹkan tẹ máa jẹlẹ̀ ń wá ẹ̀yin tẹ́ ń display oògùn lórí ayélujára ẹ̀ ní ìkankan. Àgbá òfo ni yín, àgbá òfo ní sì máa ń dún. Àgbá òfo òun ló máa ń dún. Ẹ ní nǹkankan. Ẹ kàn ń parọ́, ẹ kàn ń tún àwọn èèyàn ni. Nǹkan tí bàbá mi kọ́ mi, àṣírí tí bàbá ńlá mi fi lé mi lọ́wọ́, kí wọ́n á dédé máa display lórí ayélujára. So possible ni. Nǹkan tó fi jẹun kó máa display lórí ayélujára. A sì rí àwọn òpònú àwọn èèyàn nísìnyí tí wọ́n wá ìwákúwà káàkiri tí wọ́n lọ sáré mọ́tò tó fẹ́ lọ máa kọlu kẹ̀kẹ́. Wọ́n á dẹ̀ lọ máa ṣe nǹkan tó pèsè tàbí báyìí. Àwọn náà lọ máa kó atari lásán jẹ. Wọ́n láwọn náà fẹ́ ní ojú kẹta. Mi mọ̀ bí ojú inú wọn fọ́. Mi mọ̀ bí ojú wọn fọ́. Àwọn náà fẹ́ ní ojú. Àwíṣẹ́ Ògbóni ó rí pórí ẹ̀ ò pé. Yá tètè bring fídíò yìí down kó tó di wípé mo wọnú ẹ̀ lọ fún ẹ. Ṣé wọn kẹ́ mo mọ̀ ẹ́ dáadáa?
nígbà Yorùbá nation ṣọmọ kó mo mọ̀ ẹ́ dáadáa ẹ̀yin olè játijàti wọ̀nyí if you want to have three eyes ó mà ṣe o àwọn èèyàn máa ń wá wà kú wa o bẹ́ẹ̀ náà ni màmá wo á bọ́ sórí ayélujára á lóun polongo owó oògùn owó oṣólẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń pariwo pé oṣólẹ̀ lébi jẹ́ pé ilé àkọ́kùn ló ń gbé kì í tún ṣòun kọ́ ló tún kọ́lé yẹn débi tó dé yẹn ó rẹ́ǹtì ẹ̀ ní o ó sì ń pariwo oṣólẹ̀ dèrè oṣólẹ̀ bìsàbìsà tó bá lò within a week ó máa gbé owó wá òun fara ẹ̀ tó ló máa gbé owó wá ilé mi rẹ́ǹtì ló ń gbé kò ní ìkọ̀kan tó lè fi proud pọ̀ ọmọkùnrin ní òun ó sì lóun fúnyàn ní oṣólẹ̀ ṣèbí wọ́n lẹ́ni bá máa dáṣọ fún ni wọ́n ní tọrùn ẹ̀ lákọ́kọ́ ń wò àbí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ ibi táwa ti oògùn tó ń display ẹ mọ ibi táwa ti wá dé nínú ayé ni àti wá dé bẹ̀ẹ̀nẹ̀ nígbà kan rí ṣé pé à ń fi omi inú ọparun a fi ń bọ́jú ajá àárọ̀ kùtùkùtù báyìí a máa ṣọ́ ajá tó ní ìpín lójú tá a yọ ìpín ẹ̀ tá a fi sí gbẹ́rẹ́ sójú ara wa pé ká lè máa rí nǹkan téèyàn bá ti wá sọ́dọ̀ wa ká lè máa rí nǹkan in fact èyí tí mo ṣe last nígbà yẹn Ọlọ́run ló ní pé bàbá tó bí mi lọ́mọ ò tí ju ọkùn lẹ́gbà yẹn àwọn ló bá mi ṣe ẹ̀rọ yìí ó rò bó easy kó wá bọ́ sórí ayélujára olóhùn display oògùn kan tó oògùn ò bá fẹ́ pa ẹ́ lọ bring fídíò yẹn dáhùn gbogbo ẹ̀yin tẹ́ bá display oògùn lórí ayélujára ní táìmù yìí èpè irun ẹ̀pọ̀n ni màmá já tí màmá fi ṣépè fún yín tẹ́ ń display oògùn lórí tí ẹ lọ mislead àwọn èèyàn tẹ́ ń mislead àwọn èèyàn nígbà tẹ́ pẹ́ yín náà wọ́n ti mọ̀ yín ẹ máa wá wákúwá lórí ayélujára nǹkan tí ò sọnù ẹ máa wá káàkiri tó bá lọ bring fídíò ìdáhùn ní sàwíṣẹ́ ògbóni mi mẹ́ tó sọ ẹ́ di àwíṣẹ́ òun jẹ́ ọba kìnnì kan ọba àrọ̀ gidigba onírùdí kìnnì kan ọba ti pọ̀ lọ rẹpẹtẹ àkókò mọ̀ ní jìnnà ọba mọ́ nínú ògbóni àmọ́mọ́ ẹ ti mú ẹgbẹ́ ògbóni ẹ ti ń bàjẹ́ ẹgbẹ́ ògbóni ti lágbájá lélẹ́yìí irú ẹ̀yìn náà kọ́ndẹ̀ máa sọ pé ó yẹ sọ pé kìnnì kan àwíṣẹ́ ògbóni ìgbà olówó ògbóni tó tí oúnjẹ yàwíṣẹ́ ìgbà olówó ẹgbẹ́ ògbóni bí òmùgbà tó wọ́ ni kí wá nìkan tó ń pè ní ìsábọ̀tì ẹyẹ ìbẹ̀rù inú ló ń gbé náà wà bọ́ sórí ayélujára wà máa sọ pé ogun kìíní kan lélẹ́yìí ogun kìíní tán ogun tọ̀hún lélẹ́yìí ogun tibí lélẹ́yìí iṣẹ́ ìwọ fara ẹ̀ lóògùn lọ́wọ́ ni kí ló ní wèrè oníwèrè ara ẹ̀ máa lọ bring fídíò yẹn dáhùn kí tó bẹ̀rẹ̀ sí ní wá fún ẹ if you want to have 3 eyes 100 million eyes ni òpònú. wíṣẹ́ ògbóni ìwọ ló ní mẹ́sẹ̀gì yìí tá a bá ń bá àwọn orí olórí wí tá a lè bára wa wí ẹ́ ó kù díẹ̀ káàtó irú fídíò olójú mẹ́ta wo ló ṣe irú oògùn wo ló kọ́yàn ṣé dandan ni kó kọ́yàn lóògùn ni èyí tó fẹ́ máa fi kọ́ àwọn èèyàn ní fake oògùn àwíṣẹ́ ṣé fake oògùn ló fẹ́ káyé mọ̀ ẹ́ àbí o fẹ́ fi tàbùkù ara ẹ̀ because tá bá ń sọ pé à ń fẹ́ gbé nǹkan lárugẹ à ń gbé nǹkan dìde kò wáyé káwọn kan tún wá from nowhere kan máa ba nǹkan yẹn jẹ́ ìwọ tó fẹ́ kọ́yàn lóògùn olójú mẹ́ta ó rína nígbà tó káwọn ọmọ jáde pé kó máa lọ nú oko ó rína pé wọ́n ń bọ̀ wọ́n dẹ̀ máa wá destroy olóyè Sunday Ìgbòho àbí sórí ìwọ tó fẹ́ yín ẹ̀yìn àgíríkì tó fi kọ́yàn lóògùn olójú mẹ́ta àwíṣẹ́ ìgbà táwọn Fúlàní wá sóńdó sórí náà rí àwíṣẹ́ mo béèrè lọ́wọ́ ẹ máa ba nǹkan ẹ̀dá máa tún nǹkan ṣe ẹ̀yin á máa fi ọwọ́ bàjẹ́ oníkan lọ ṣe téèyàn bá fẹ́ máa rí náà kí lèèyàn fẹ́ yín àgíríkì ṣe rí àwíṣẹ́ tó work ṣé ẹ̀yin àgíríkì náà fi ń ṣeṣẹ́ ìrìnà kí ló dé tẹ́ ṣe láìka tí máa ba ìṣẹ̀ṣe jẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ làwọn bàbá yín àná ṣe bàjẹ́ ṣé rí máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́yìn wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa ba gbogbo nǹkan jẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà àwíṣẹ́ ta ló gbádé ògbóni fún ẹ gan èmi bẹ̀rẹ̀ ni o èmi ò ní bẹ̀rù anybody títí pé ká wá rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀ ká máa sọ no a máa fúnra wa lóòótọ́ ọ̀rọ̀ yẹn a máa sọ fúnra wa ni ta ló gbé adé ògbóni fún ẹ because tó bá fẹ́ jó ṣaka wàá jó ṣaka tó bá fẹ́ jó ṣoko wàá jó ṣoko èwo ni ṣaka ṣoko
level wà á lọ ní 419 level. Tó bá fẹ́ lọ on original oníṣẹ̀ṣe level wà á lọ pẹ̀lú original ìṣẹ̀ṣe. Kì í ṣe pé wà á máa ṣe bí àwọn oníṣẹ̀ṣe tí wà á dẹ̀ máa wá sí online tí wà á máa kọ́ wọn ní oògùn irọ́. Tí wà á máa kọ́ wọn ní oògùn fake. Táwọn yẹn náà wá máa ṣe táwọn á rí pé oògùn yìí ò rí bẹ́ẹ̀. Ṣé oògùn ìrìnà wá easy àti ṣe bẹ́ẹ̀ ni? Òun tó àwọn oògùn kan wà tó jẹ́ pé kò dá ìgbà téèyàn bá ná gbogbo owó ayé kó tó work. Ṣùgbọ́n kì í ṣe nǹkan tó ní kán lọ ṣe yẹn. Yé dójú tìyàn mọ́. Ẹ má máa dójú ti àwọn oníṣẹ̀ṣe mọ́. Àwọn babaláwo tó rí ṣì wà. Àwọn onífá tó rí ó ṣì wà. Àwọn onífá tó rí wọ́n ṣì wà. Àwọn babaláwo tó rí, àwọn oníṣègùn tó rí wọ́n ṣì wà dáadáa tó confam. Bọ̀tẹ̀ tẹ̀yìn ṣe yìí ẹ̀ ń rí dínkù ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe ò dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kéèyàn lè rí dínkù torí tó bá sọ pé ẹ̀sìn àlàáfíà tó mú àlàáfíà wájú nílé ayé ìṣẹ̀ṣe ni. Kì í ṣe ẹ̀sìn tó yẹ kéèyàn lè máa rí dínkù ẹ̀kọ́. Ẹ má máa jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ kò dáa. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n gan bá ń bọ́ síta tó ń fúnyàn ní fake oògùn, báwo lo ṣe fẹ́ káwọn èèyàn tó rí ẹ pé tó ń gbọ́n tó lè fi gbà ẹ pé o mọ original? Wọn ò ní fẹ́ gbà pé o mọ original torí fake ni wọ́n gan fún àwọn fúnra wọn. Ṣé ìwọ tó bọ́ online tó ń pe fake oògùn ló fẹ́ ṣe original fún yàn? Tó bá dẹ̀ wá téèyàn bá wá bá ẹ sọ̀rọ̀ tó bá wá gbowó lọ́wọ́ ẹ̀ tó ló ṣe oògùn fún tó oògùn yẹn ò ṣiṣẹ́ wọ́n á máa fojú alábùkù wo oníṣẹ̀ṣe. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àwíṣe ògbóni. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Anybody ló lè ṣògbóni. Ògbóni yípo ń ṣògbóni kò sọ fún wa pé o ti dolóògùn. Oríṣiríṣi ẹgbẹ́ ló wà. Ipò jẹ́ àwọn pagan kò sọ fún wa pé o ti dolóògùn gbogbo ayé. Anybody ló lè ṣògbóni. Níbi tó dúró ládé igan tó bá lówó ẹ̀dá ni o lè ṣògbóni. Òun tó babaláwo ló ládé. Ifá ló ládé. Àwọn onífá àwọn gọgọgọ lẹni tó kọ́kọ́ ládé lákọ̀ọ́kọ́ number 1. Òun ló ṣe rí ẹ̀ tẹ́lẹ̀ rí onífá gidi tádọ̀bálẹ̀ fún kábíyèsí. Ẹ lè rí onífá gidi kó nà gbalaja fún kábíyèsí. Ẹ lè rí onífá gidi kó dárúgbọ̀n sí. Àwọn ìyàtọ̀ wà. Ẹ yé bà ìṣẹ̀ṣe lójú jẹ́ mọ́. Ẹ yé bà ìṣẹ̀ṣe lójú jẹ́ mọ́. Ẹ yé bà ìṣẹ̀ṣe lójú jẹ́ mọ́. Tá bá ń sọ pé a fẹ́ kí nǹkan ta, a fẹ́ kí nǹkan tò kò wáyé ká sọ pé àwọn kan tún wá wà pé kí nǹkan yẹn máa dàrú ká má lè sọ̀rọ̀. Ọ̀rọ̀ náà gbé dànù o. Ẹ sọ ní ògbé mi mo kú fáyọ̀ sọnù o. Màá sọ tèmi fún ọ o. Kò síyàn kankan tó lè gbé mi dànù. Ọ̀rọ̀ náà máa gbé dànù. Bọ̀ má bàbá sọ ti tèmi torí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ tó bá ní ìdí oògùn diabetes, oògùn asthma, oògùn cholesterol, àgbòjẹ̀dí, malaria, typhoid, kọ́kọ́ tó bá ṣàlẹ̀ ìjà mẹ́sẹ̀jì mi òun ní ìbabaláwo tó rè nǹkan fún mi ní mẹ́sẹ̀jì request. Ìrédé láti iléeṣẹ́ Ìjà-Ikùn Security Alert, iléeṣẹ́ tó ń ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró ṣinṣin fún ilégbèé, ilé ìtura, iléeṣẹ́ àbí ibùdó ìtajà ẹni. Ìjà-Ikùn iléeṣẹ́ Ìjà-Ikùn Security Alert ló ń kéde fún gbogbo àwọn tó bá fẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò security àbí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò yẹn security. Ọ́fíìsì wa ti wà ní Òkè-Ṣídà ládùúgbò tó kọjú sí ààfin ọba Òṣèmọ̀wé ìyẹn Town Hall nílùú Oǹdó. Bẹ́ẹ̀ làwọn ẹ̀ka ọ́fíìsì wa míì tún bẹ nípínlẹ̀ Oǹdó. Bóyá ẹ̀yin wá nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ẹ sì fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ Ìjà-Ikùn Security Alert gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò, ẹ máa bọ̀ tààràtà sí ọ́fíìsì wa àbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà yìí 0906 064 7821 tàbí 0811 242 56285.
kàn sí ìjà ikùn security alert lónìí, ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ ọkọ̀ kẹ́ran kó bẹ́ẹ̀ gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀ wẹ̀. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp.